do this video today be say now because of una we not the fit do without us girl. Hello everyone, welcome back to my YouTube channel. If you have not subscribed, my darling people, please do subscribe and smash the notification bell. Thank you and God bless you. My darling people, today matter now about one girl when it be say una wey be say una not the fit do without us girl. Now because of una now I want to do this video today. They always they talk and say, my darling people, before you take us girl, please pray hard though. Pray, because all those ass girls, some of them that they send them come. You understand? Because how can a girl will just start work 4 days ago? Now this girl start work today. Now this girl want poison in madam. You go put poison for a madam food. If not be say they cash her now. Now so a madam for take meme just like that, my darling people. Like the thing they shocktalize me sometimes. All those ass girl wey person they take now prayer you go they pray. Ass girl not good. Some of them not good. Can you imagine ass girl be one poison in your madam? If not be God will stand for madam now. That's what the woman now for just take meme just like that. Just like that, my darling people. This girl, they just employ her 4 days ago. 4 days ago. Now this girl be one meme in madam so. 4 days ago, now they just employ this girl, my darling people. If I talk and say this life not balance, so una not go believe me. The life not balance. It not balance at all. You understand? How can they ask girl when they just employ 4 days ago? She want poison in madam. She want poison in you, madam. A ask girl when they just employ 4 days ago, my darling people. This one shocked me like it shocktalized me like seriously, my darling people. It shocktalized me. Now I say no. Ma can't see show me. Ogbonge people, more na here. I go put the video, more na listen. More na listen. Wait till the happen for this world. Before you start to watch the video, share the video too. Let the video go viral. In case if you get sister and brother, where they say they not fit do without us girl. Where be say they go carry work, put for head, say no, now us girl go come to take care of their children. Now because of them, now they do this video today. You understand? See now God, now he saved this one now. Now so the woman for just take meme like chicken. If for just meme just like that. Like this Dr. Oguname wey died that day. So then they say she did dance. She did dance the Ikwebo dance. Then she take meme. Then he take meme. Who know whether the dog poison her for the party when he go? Who know? Nobody know. You understand? So we have to be careful. You understand me? So my Ogbonge people, I go put the video more na see what they talk about. When they tell her, say make she tells the food. My darling people, things there this world. Before you start to watch the video, please subscribe and smash the notification bell. So that if I put any video, you go to get the notification. Say I don't put video. And my Ogbonge people, please share this video. Share this video. Let the video go viral, my darling people. Thank you, everybody. Take care. Until I come your way next time again, I will put the video now. May you see them. May you see what I talk about. Thank you. Bye. Kí ló ní kò jẹ́ kí ló pé nígbà tó bu àmàlà yẹn nìkan ló fi sẹ́nu òbu obìnrin. No, mo fi sọ́bẹ̀ àmàlà lẹ̀ ẹ̀fọ́ nìkan ni kò jẹ. Ẹ̀fọ́ ò dá lẹ́nu. Kí àmàlà yẹn lẹ̀ ẹ̀fọ́ yẹn nìkan ni kò máa jẹ. Kí ló ṣe ẹ̀fọ́? Kí ló ṣe? Kí ló ṣe ẹ̀fọ́ yẹn? Yesterday night when you are sleeping, she wake up and she stand up, abi? Àwọn ilé ò lè mọ. Yes, mo sọ fún mo gbọ́ fún ọ̀rìn ìlú ilé. Ìgbà mo fi ń bọ̀ tàbí mo ń bọ̀ fún mo gbọ́ fún ọ̀rìn ìlú ilé. Nígbà tí wọ́n yàtọ̀ sígbà tí mo lọ tọ̀. Hello, kí ló ṣe ẹ̀fọ́ yẹn? Má pa ọkùnrin. Mi ọlọ́gbọ́n mi mọ̀ kó tó ṣe. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ó lè fẹ́ pé 19. Fẹ́ pé 19. Ó jẹ́ pé 16. So ó lè lọ sí police station. Àwọn ìmọ̀ kan tó ṣe. Ó lè lọ sí police station. Ọmọ 18 years lè lọ sí police station. Tó bá jẹ́ mo kó òdùgbé gidi. Kí ló ṣe ẹ̀fọ́ yìí sọ fún mi nísìnyí? Ọlọ́run gbọ́ mi mọ̀ kan tó ṣe. Ọmọ tó ṣe. Ṣé bí nǹkan tí mò ń wò mo ní kò jẹ́ ọ̀pọ̀ àgbà ìpè mọ́ mi yẹn kó má dà pé yàn fún ní ṣe ní kọ́ wá wò. Mo ní kò jẹ oúnjẹ yẹn lẹ́ẹ̀kan ó mọ tó ṣe
ó bu àmàlà yẹn ó dẹ̀ fi àmàlà sẹ́sẹ́ ní òfin sọ́bẹ̀. rárá mo fi sọ́bẹ̀. ṣé bí mo ń gbẹ̀ tí bá jọjọ́ kò ní. mo fi sọ́bẹ̀. kí ló ṣe sínú oúnjẹ yìí? Ọlọ́run gbọ́ mi fi kankan sí Ọlọ́run gbọ́. Master, come and take everything inside this bag out for me. Raise the apple up. Let me see. Let me do. Oh yeah, Ajay, what did I say? Súnmọ́ di oúnjẹ tó dá. No, it's okay. Ṣé torí pé oúnjẹ tó dé láti jọ Saturday sí èyí Wednesday tí mo fìyà jẹ ni. Wà ládùn wá sọ̀rọ̀ dáadáa kó jẹ́. Kì í ṣe kan tí àwọn ọmọ mi tó ń jẹ nìwọ náà ń jẹ ni. Nǹkan tó ń jẹ ló jẹ. Àbí mo ti ní kó lọ jẹ omu gàrí táwọn jẹ fọ rí. Àbí mo bú oúnjẹ fún ẹ rí. Jọ kí ló tó fi nǹkan sínú oúnjẹ. Consorism. Ó ṣe àdìgbò kan tó lọ́pàá ẹ̀ sọ. Aṣá nídìí. Bẹ́ẹ̀ tó gbọ́ òfẹ́ kára mi yá ni. Mo fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó wá gbé. Tó bá ti dé bó ti di ọ, ṣé tó bá ti dé police station kì í ṣọ̀rọ̀ mi mo ti dọ̀rọ̀ ìjọba. Ṣé do understand? Kì í ṣe tèmi mọ́ o. Ẹ̀ẹ́dẹ̀ lè bẹ̀ mí kẹ́ sọ pé kí n withdraw. Èmi kọ́ mo máa bẹ́ẹ̀ ṣe ìjọba ló máa bẹ́ẹ̀ ṣe. Kí ni reason tó fi bu iPod sínú ọbẹ̀ yìí? Èṣù. Ó máa ní reason. Ìgbà ló bu sí òru àbí? So mo ń gbọ́ kílé tó fi bù sí. Ní ti ṣe èṣù. A ní reason. Àbí àti pọ́n jẹ́ kó sùn dáadáa o. Ọ ìtòrí pé o ò jẹun dáadáa. Àbí ìtòrí pé mo ti ṣe kà fún ẹ rí. Tí o bá ṣe kà ni o máa ń ṣe kà fún yàn. O ti ṣe rí fún yàn àbí? Come here. Kí ló ti fún àwọn ọmọ ẹ̀jẹ̀ ńgbà tí mi sí wọn? Èmi kọ́ mo dáná fún wọn. But ìwọ kọ́ ló dáná tó lọ bọ́ àìpò sí ìlà. But kí ni reason ó kọ̀ lọ́wọ́ gbogbo bù sínú ẹ̀jẹ̀ tó ká bá jẹ́ kí inú lè máa rún wá àbí ká kókó lè sá lọ àbí? But tí n bá kú ọtí ẹ̀ bá kú nílé ṣé dùnú ẹ̀ ni? Ẹ ṣe máa jí ni? No, sọ̀rọ̀ sí ṣe pé wọ́n máa mo sọ fún ẹ o. Kí ni ìdí? Àṣà nídìí tó fi iPod tó di ọ̀rẹ́ tó fi bù sínú ọbẹ̀. Ó kàn yẹ kó bù sí ni. Àbí pé ọ́fíìsà yẹn kọ́ máa bọ̀ tẹ́. Ó kàn yẹ kó bù sí. No, tún nǹkan tó ń tu sọ, mo fẹ́ gbọ́ nǹkan tó sọ. Kò sẹ́ni tó ń bá ẹ sọ pé kí ló ṣẹlẹ̀ nínú ìbéèrè lọ́wọ́ ẹ̀? What happened? Kí ló ṣẹlẹ̀ láàárọ̀ yìí? Ìgbà tí mo jí, mo lọ tó inú stọ̀, mo wá rẹ́pù, mo wá fi fọ aṣọ, máa ń fọ́ lọ jù lẹ́lẹ́dà, mo wá fi sí inú ẹ̀fọ́. Ìgbà mélòó iPod mélòó ló dà sínú ẹ̀? Kékeré tó wà nínú nylon. Nítorí kí ló ṣe da iPod sínú? Ṣé wọ́n ti mú iPod mi? Kí ló mọ̀ tó ń fi iPod ṣe tó ṣe dà sínú ẹ̀? Wọ́n fi ń fọ aṣọ. Wọ́n fi ń fọ aṣọ. Wọ́n fi ń fọṣọ. So kí ló mú ẹ dà sínú oúnjẹ fún wọn? Kí ni ẹ̀fọ́ nìkan ló dà sí? Níbo ló tún dà sí? Àwọn oúnjẹ tó àárọ̀ yìí. Ìgbà tí mo jí tí wọ́n jí náà wé kí n lọ tó ọjà ṣọ́ọ̀bù. Bọ̀ kí ló jẹ láàárọ̀ yìí? Wọ́n ti dáná kó tó pè mí. So kí ló tán bá gbé oúnjẹ yẹn fún ẹ nísìnyí torí o máa jẹ oúnjẹ yẹn o. You will eat it. Ohun tí mo ń sọ fún ẹ nìyẹn. Kí ló mú ẹ da iPod sínú oúnjẹ tẹ̀tẹ̀ jẹ ńlé? O dẹ̀ mọ̀ pé ò ní jẹ bẹ́ẹ̀ àbí? O fẹ́ pa gbogbo wọn. Kí ló fà á? Kò yé. No,